ìbà f'Elédùmarè ọba àjíkí, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé, ọba tó balẹ̀ gbogbo ọba, kábíyèsí Elédùmarè. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Bẹ́mi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrì. Gbajúmọ̀ òṣèré òun lètò tí mo mú wá fún yín. Ṣé pé òdú ni wá kì í ṣàìmọ̀ fólóko? Ọlá yín, ọlá Ọlọ́run náà ni. Ètò yín lẹ́ni àlejò mi. Òdú wá tún ni wọ́n ìṣàìmọ̀ fólóko. Àwọn yìí wọ́n ti wà nínú iṣẹ́ yìí ọjọ́ ti pẹ́. Nígbà táwa wà ń pín ní síbáyìí láti máa ń wò wọ́n. Ṣé ń dárúkọ wọn fún yín? Ẹ̀yin náà mọ̀ pé mi ò ní ṣe bẹ́ẹ̀. Fúnra ara àlejò mi òun ni wọ́n á wọlé wá tí wọ́n á wá ṣàfihàn ara wọn. Ẹ̀yin ṣáà wá nǹkan fìdílé nítorí lórí ètò lénìí ata tó iyọ̀ dùn pàápàá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. Ṣé pé iná wà lára wọn? Mo wà lára wọn. Àwọn wo gan ni mò ń sọ? Àwọn tó ti fẹ́ fojú rí ẹ tó fẹ́ gba ẹ pé kíní ìyá máa gbà lọ́wọ́ ẹ lẹ́yìn. Ara wọn lèmi náà. Ẹ ṣe wá mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa aya tèmi ò já. Aya tèmi náà ò já. Ẹrù obodò ń tèmi. Bẹ́ẹ̀ náà ni tàwa náà. Ó mà ṣe. Kò burú. Ní ṣókí ẹ kí àwọn olólùfẹ́ yín lílé kẹ̀dẹ̀ tún dárúkọ yín fún wọn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wípé ẹ kú ìjọ́ mẹ́ta. Mo mọ̀ pé àlàáfíà ni mo bá gbogbo yín torí àlàáfíà lèmi náà wà. Àlàáfíà máa jẹ́ ti gbogbo alágbára Ọlọ́run. Àmín. Ẹ dárúkọ yín fún wọn. Orúkọ tèmi ni Olóyè Tóyìn Aya Majekodunmi tí gbogbo ayé mọ̀ sí Àjọkẹ́ Adé. Àjọkẹ́ Adé. Olóyè oyè tèwo gan lẹ jẹ́? Olóyè nílùú mi ni Ìyálájé. Ìyálájé tìlú yín, ìlú wo gan lẹ ti wá ìyá wa? Mo wá láti Ìjẹ̀bú Ìṣíwọ̀. Mo tún wá láti Ìgbòdú which is Lagos State ní wà ní under Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́. Ta ló wá láti Ìjẹ̀bú Ìṣíwọ̀? Ta ló wá láti Ìgbòdú? Dádì mi ọmọ Ìṣíwọ̀ ni. Bẹ́ẹ̀ náà làwọn náà tún jọ ọmọ Gbòdú. Bẹ́ẹ̀ ni ìyá tó bí mi náà jẹ́ ọmọ Ìṣíwọ̀ tó wá jẹ́ ọmọ Ìgbàòjọ ní Mọ́jọ́dá Ẹ̀pẹ́. Ní Mọ́jọ́dá yẹn lẹ́pẹ́. Níbo wá ní ọkọ yín ti wá? Abẹ́òkúta. Tàbí Òkúta. Ẹ̀yin gan ni wọ́n ń pè Nàìjíríà. Ṣé lẹ múlé káàkiri? Ó dá ṣé ká wá pè yín ní Ìjẹ̀gbá àbí Ẹ̀gbá Ìjẹ̀? Ìtẹ́gbá ti pè ń bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe tèmi, èmi máa fẹ́ béèrè lọ́wọ́ àwọn àlejò mi. Báwo gan ni kékeré yín ṣe rí? Ṣé ẹ lọ sí àwọn iléèwé àti pé iléèwé wo gan ni ẹ lọ? Ẹ ṣé púpọ̀. Mo lọ sí St. Matthias Girls Primary School ní Òkè-Sínà ní Èkó. Nílùú Èkó. Ìgbà tí mo jáde ìwé mẹ́fà, mo tẹ̀síwájú lọ sí Òkè Màgbà High School, Mọ́jọ́dá Ẹ̀pẹ́. Lẹ́yìn tí mo jáde ìwé mẹ́wàá tán, mo tún tẹ̀síwájú lọ sí ilé ìwé tí a ti ń kọ́ bí a ṣe ń ṣe oúnjẹ. So ìyẹn ni Délé Industrial School ní Sùúrùlérè. Ìyẹn ní Sùúrùlérè. Ìrìn àjò tíátà yín báwo wá gan ló ṣe bẹ̀rẹ̀? Nítorí ìgbà tí mo jáde iléèwé, mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́ ìpínlẹ̀ Èkó
ní Lagos State Information and Culture nígbà náà. Ní ọdún 1979 mo lọ wo eré kan wọ́n ń jó káàkiri wọ́n ń polówó eré yẹn ní wọ́n wá ní ká lọ wò ní ilé ibi tán ti ń ṣeré ní hall Ọbalẹ́ndé hall náà máa ń pè mo ṣáà lọ bẹ̀ ǹjọ́ náà nítorí pé ní school tẹ̀mí wà lókè màgbà orin ni máa ń kọ so a dẹ̀ máa ń ṣe competition tí school wa máa ń lékè so gbọ́n mo ṣáà ní interest pé kí n máa wo eré wọ́n lè wòran o tí n bá wòran títí báyìí nígbà míì ní kékeré àwọn òbí mi àbúrò bàbá mi á máa domi sí mi lára pé kí ló dé kúrò ń bẹ̀ so ìgbà tí mo ti wá jáde tí mo ti ń ṣe ọmọkùnrin ní àǹfààní jọ̀nà pé tí ẹ̀jẹ̀ ń lọ wo eré àwọn èèyàn ṣùgbọ́n mi mọ̀ wọ́n rí mi mọ̀ wọ́n lórí orúkọ nǹkan kan mo wá lọ síbẹ̀ nígbà tí mo dé hall yẹn àṣà wọn bẹ̀rẹ̀ eré àṣà àwọn eléré yẹn wọ́n gbọ́n wọ́n ti fi àwọn èèyàn sínú hall láàárín àwọn èrò so wọ́n á lè máa gbọ́ nǹkan tí à ń sọ so bẹ́ẹ̀ mi ṣe ń wọlé yẹn máa pa báyìí ló yẹ kán gbére yẹn gbà ibi tí wọ́n gbé gbà yìí ò dáa so mo ṣáà èmi àtẹ̀ǹtà jọlọ mo ṣáà ń complain fún nǹkan kan nígbà táwa ṣe tán àwa bọ́ta nígbà táwa bọ́ta àwọn èèyàn yẹn ti lọ sọ fún àwọn èèyàn wọn tí ó wà lẹ́yìn stage so gbogbo wọn kàn wá bá mi ni ìyẹn kákọ̀dù tí gbogbo ayé mọ̀ sí Másọmọ́ Fatai Adékànbí ìyẹn wà ní London báyìí so àti bàbá kékeré tó jẹ́ ọkọ tèmi wọ́n ṣàwá bá mi wọ́n sọ pé ẹjọ́ mà wọ́n lè sọ báyìí wọ́n ní mo sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ó dà kó burúkú mò ń gbé mo ní Ọbalẹ́ndé yìí náà ni mò ń gbé mo ṣàjúwe àdírẹ́sì mi fún wọn ìgbà tó di bíjọ́ kẹta gbogbo wọn wá bá mi wọ́n ní ẹjọ́ mà nírọ̀lẹ́ ni wọ́n ní ẹjọ́ mà ṣé ẹ̀yin náà ń ṣeré mo ní mi ṣe òṣèré o èmi ń ṣiṣẹ́ ìjọba ní nǹkan kan bó wá yá èyí ọkọ mi yẹn wá dá wá fúnra rẹ̀ níjọ́ mi ó wá bá mi sọ̀rọ̀ àṣọ ní nǹkan tí bàbá ti rí ó yá bá mi sọ̀rọ̀ pé mi dẹ̀ darapọ̀ mọ́ àwọn nǹkan kan mẹ́wàá wọ́n dẹ̀ fẹ́ ṣe competition orin kan ní museum kitchen nígbà náà so bá ní ó dà kó burú máa wá níjọ́ tẹ́ bá ń ṣe ìrìn àti àwọn bá sọ fún mi mo ní èmi ò kí ráyè láàárọ̀ wọn tó bá di lọ́wọ́ rẹ̀ láago 6 àmọ́ ti dé 3:30 làwọn close nígbà yẹn mo dẹ̀ ti máa dé ló pẹ́ jù 4 o'clock torí Wàsíù Ibrahim ni mo wà ní Victoria Island gba mo ṣáàdé mo lọ síbẹ̀ mo rí bọ́n ṣe ń kọrin kò tún tẹ̀mí náà lọ́rùn mo wá sọ fún wọn pé tẹ́ ẹ̀ bá ṣe pé kí ni mo lè darapọ̀ mọ́ níbẹ̀ àwọn orin kan wà táà náà máa ń kọ́ léèwé tó bá dà ẹ̀ gbọ́ nítorí pé ẹ̀yin ti di professional bá ṣàkọ́ fún wọn náà bá ní kí wọ́n bá wọn ṣe rẹ̀ àṣà lọ sí museum kitchen àwọn eléré tó wá ń gbà náà wọ́n pọ̀ ṣùgbọ́n first la gbé. ẹ ṣe ìyá wa Gbajúmọ̀ Òṣèré òun lètò ètò ní Gbajúmọ̀ Òṣèré. Gbajúmọ̀ Òṣèré ti dé tóró lógbòjò lọ́ba egúngún o Gbajúmọ̀ Òṣèré lọ́ba gbogbo wọn. ìyá wa abala tá à ń lọ yìí abala àwọn olólùfẹ́ yín ni ẹ ní kí nìdí ẹ ṣe a bọ́ sí ìgboro àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin wọ́n láwọn ní ìbéèrè táwọn fẹ́ bi yín o àwọn tí wọ́n ní ìbéèrè wọ́n ní àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín nípa aṣẹ́ tẹ́ yàn láàyò àwọn náà wà ń bẹ̀ abala yìí òun là ń pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ń kó ó yá ẹ sojú ẹ̀ ń kó ẹ jẹ́ àsojú abẹ ń kó. orúkọ mi ni Ṣọlá Àkẹ́jú Akíṣòtọ́ mo ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. tí mo kàn ní láti sọ nípa Ìyá Kíkẹ́ ni pé mo láìkì bọ́n ṣe máa ń ṣe eré dáadáa mo bọ́n ṣe máa ń act mo láìkẹ̀ kọ́ bá wa fi mọ́ ẹ̀fọ́ sí àwa olólùfẹ́ wọn aláìkì wọn àdá appreciate wọn dáadáa. àwọn yẹn gbóríyìn fún yín ní kí lẹ ní sọ fún wọn. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run náà nífẹ̀ẹ́ òun náà bó ṣe nífẹ̀ẹ́ mi Ọlọ́run náà nífẹ̀ẹ́. ẹ jẹ́ àtúpadà sójú abẹ. orúkọ mi ni Fọláṣadé Ìyá Kíkẹ́ kí lẹ̀ ń jẹ gan tẹ́ fi ń sanra torí ẹ̀ sanra tó báyìí tẹ́lẹ̀ ẹ ṣàlàyé ohun tó bá ń jẹ fún wa káwa náà bí yàrá bá jẹ abáwa náà lára máa wá náà lè máa shop up so kí bẹ́ẹ̀ náà ṣe rí ẹ ṣàlàyé ohun tẹ́ ń jẹ fún wa. orúkọ mi ni Fọláṣadé láti Láfẹ́nwá mo wà tí mo tún sọ̀rọ̀ báyìí. ìyẹn lábẹ́ òkúta ṣàlàyé ẹ̀ fún wa ká mọ̀. ó dà
àwọn ìyọkọ wa nìyẹn ìyọkọ mi lábẹ́òkúta látàbẹ́òkúta Ẹ̀gbá ló ń wà Ẹ̀gbá méjì òde ní jara wọn yàn. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ìyá ọkọ mi ọlá yín náà ni mo kúkú ń jẹ ọlá Ọlọ́run náà nì lóòótọ́ bóyá ńgbà tó ń mọ̀ mí wọ́n rí wípé mi ì tó yìí rárá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ náà dẹ̀ kárí gbogbo wa. àmín àmín. àwọn méjèèjì wọ́n pè yín ní Ìyá Kíkẹ́ ṣé orúkọ àkọ́bí yín nìyẹn ni àbí báwo? ẹ ṣe orúkọ àkọ́bí mi ni ṣùgbọ́n nítorí pé àwọn tó máa ń polówó àwọn náà máa ń pè wọ́n oríṣiríṣi orúkọ náà ń sọ àwọn náà máa pe Àjọkẹ́ Adé àwọn náà máa pe Ìyá Gentle àwọn náà tún máa pe Ìyá Kíkẹ́ so tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ń lọ níta téèyàn bá pe Ìyá Kíkẹ́ mo ti mọ̀ para ilé mi ló ń pè mí. ṣùgbọ́n nísìn béèyàn pe Ìyá Kíkẹ́ mi ìṣẹ́ mọ̀ bóyá ara ilé kọ́ mọ́ so màá kàn dá wọn lóhùn náà ọmọ lómi gan eré tipẹ́tipẹ́ ìyá gbọ́dọ̀ rogún wọ́n yìí ń pè yín bẹ́ẹ̀ tí n bá gbọ́ bẹ́ẹ̀ báyìí máa wò pé onítọ̀hún yẹn ti pẹ́ tó ti ń wéré. ẹ̀yin olólùfẹ́ Ìyá Kíkẹ́ ẹ̀yin olólùfẹ́ ìyá wa ṣé ẹ̀yin ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n yálà nípa iṣẹ́ wọn àbí nípa ilé wọn àǹfààní mà ti wà fún yín báyìí láti béèrè àwọn ìbéèrè yìí ṣe rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí tí ẹ bá ṣe ń fi ránṣẹ́ èmi ní ìdánilójú pé tá a bá tún gbé yín wá sórí ètò ẹ máa dá wọn lóhùn. máa dẹ̀ dá wọn lóhùn dáadáa. ẹ ṣe Gbajúmọ̀ Òṣèré òun lètò ètò ní Gbajúmọ̀ Òṣèré. orúkọ mi ni Ìyábọ̀ Òkò Sisi Màmá àpótí ajé ìpàkọ́ ìgbọ̀nsù tí ló ń jẹ́ bẹ́ẹ̀ orí ẹlẹ́gàn ló dàrú orúkọ mi lẹ̀ ń gbọ́ wọ̀nyẹn ṣé ẹ rí orí ètò tá a wà yìí ni wọ́n ń pè ní Gbajúmọ̀ Òṣèré ṣé ẹ rí tí n bá ti sọ fún yín ní kẹ́ ẹ gbọ́ ẹ gbà mí gbọ́ ẹ mọ̀ pé mi ò mọ̀fọ̀ Gbajúmọ̀ Òṣèré ètò tó gbáfẹ́ ni àṣà wa wà ń bẹ̀ ó ń kọ́ni lọ́gbọ́n ó ń kọ́ni lóye ó ń fúnni lọ́gbọ́n ó ń fúnni lóye kò sí gbogbo tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ rí ń bẹ̀ ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ibẹ̀ ni kẹ́ ẹ máa gbé sí ẹ̀yin tèmi mò ń bá yín wí ibẹ̀ ni kẹ́ ẹ máa gbé sí Gbajúmọ̀ Òṣèré lẹ́tọ̀. ìyàwó abala oríṣiríṣi ló wà lórí ètò yìí abala tá a wá ń lọ báyìí ṣé wọn pígbà tá a jó tán lẹ́ẹ̀kan ó ní nǹkan kan tẹ́ ẹ sọ èmi ò gbàgbé bẹ́yìn bá gbàgbé. èmi ò gbàgbé mo ní ojú wa kojú àbí. inú mi dùn pé ẹ ti ẹ gbàgbé abala yẹn gan la wá dé báyìí ní ìsìn àmọ́ kí n tiẹ̀ tó dárúkọ abala yẹn fún yín ẹ ní bínú pé mo fẹ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ ìyá wa ṣé ẹ láyà. àyà àti bí o ṣe léyìí mo láyà ó yá. ọkàn yín balẹ̀ ṣé pé bí bá ṣe ń gbé wá báyìí lẹ́ máa hàn. ó ti yá. abala ṣó láyà òun ni ó kàn báyìí ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí ṣe rí pé mo jì sọ́tún mo jì sósì ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà níbẹ̀ ẹ wá ní àǹfààní àti yọ 3 jáde ṣe rí 3 tẹ́ ẹ bá yọ èmi á bí yín ẹ dẹ̀ dáwọn olólùfẹ́ yín lóhùn nílé ṣó ti yá. ó ti yá. ẹ ṣé. ení ó di 2 3 ẹ ṣé. ìbéèrè kejì tó jẹ́ àkọ́kọ́ tí màá bí kí ló wá dé tẹ wá ṣojú bẹ́ẹ̀ yẹn. mo fẹ́ fetí gbọ́ dáadáa ni. àwọn ẹlẹ́sìn àbáláyé wo ni wọ́n ń sọ ọmọ wọn ní Akérèlé. Akérèlé. bẹ́ẹ̀ ni. àwọn èèyàn tí mo rò wípé wọ́n ń sọ ọmọ wọn bẹ́ẹ̀ Oníṣàngó. Akérèlé ẹni kílẹ̀ ti pè náà. Akérèlé àwọn ẹlẹ́sìn àbáláyé wo ni wọ́n ń sọ ọmọ wọn ní Akérèlé. ẹlẹ́sìn àbáláyé. bẹ́ẹ̀ ni. ẹlẹ́sìn àbáláyé. òòṣà kan tí wọ́n máa ń bọ nílẹ̀ Yorùbá náà. ṣàfẹ́ ní Ọbàtálá ni. ẹ jẹ́ ń tì yín síwájú díẹ̀ wọ́n á máa ní èmi rò pé ìlú kí lẹ pé. ìlú àwọn nílù. ẹ̀ṣì láàlú ògiri òkò. àwọn wo nìyẹn.
èṣù láàlẹ́ ògiri oko abániwọ́ràn tá a rí dá. àwọn tí wọ́n ń bọ òòṣà èṣù àwọn ni wọ́n máa ń sọ ọmọ wọn ní akérèlé. ẹ gbà o. mi gbà mọ́ mọ́. èmi ò fámùlùmọ́lá o, ẹ gbà o. ìbéèrè kẹjọ tó jẹ́ ìkejì tí máa bí yín. gbólóhùn kan sọ pé bí òní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. kí ni ọ̀run? ọ̀run. bẹ́ẹ̀ni. ìjọ márùn-ún. ẹ ṣe tí ẹ dúpẹ́ pé tètè dá wa lóhùn. ṣé ká béèrè kẹta yàbí abẹ́ ti gbà á? mi ì tí lè sọ ọlọ́run ló ní gbogbo ẹ̀. ìyá wa ìbéèrè kẹrin tó jẹ́ ìkẹta tí màá kà fún yín. gbólóhùn kan sọ pé bí gbogbo egúngún ń lé ní lóko bíi ti pákọ̀kọ̀ kọ́. irúfẹ́ eégún wo ni pákọ̀kọ̀? ẹ̀mí kanlẹ̀. eégún. bẹ́ẹ̀ ni eégún. a jẹ́ pé eégún obìnrin. báwo ló ṣe rí? bíi kèrègbè tí a lu ojú ẹ̀ ní ọ̀nà mẹ́rìndínlógún tí bíi okùn àbí. ẹ ti ẹ gbìyànjú wípé ẹ ti ẹ lè gbà á tẹ tún lè ṣàlàyé díẹ̀ yẹn fún mi. ẹ wò ẹ fúnra yín látẹ̀wọ́. ẹ má jẹ́ kó rinlẹ̀ jù. ẹ jẹ́ orinlẹ̀. ẹ wò ẹ má jẹ́ orinlẹ̀ jù. ó máa rinlẹ̀ náà ni àtẹwọ́ ó gbọ́dọ̀ rinlẹ̀ gidi ni. ó dà ẹ ṣáà ti ẹ gbìyànjú. ẹ la àwọn kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ àbí. bẹ́ẹ̀ni. kèrègbè ńlá tí a lu ihò sí ní ọ̀nà 17 tí a sì fi òwú aláǹtakùn di ojú àwọn ihò yìí àwọn ni à ń pè ní pákọ̀kọ̀. òwú aláǹtakùn. bẹ́ẹ̀ ni òun ni wọ́n fi dí àwọn ihò yẹn. ṣẹ́rí tí a bá kí ẹnu sí agbè yìí ṣóye yín tí a sọ̀rọ̀ sí ohun yẹn á jáde á báyàn lẹ́rù àrinlẹ̀ jìjìjì. bẹ́ẹ̀ ni àmọ́ àwọn obìnrin ni wọ́n máa ń fi orò yẹn ni wọ́n máa fi ń dẹ́rù bàrà. ìdí ni eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n ń sá fún. eégún obìnrin wa ló fẹ́ wá máa sá fún. ṣé rí ìyá wa ìdí tí a fi gbé abala yìí kalẹ̀ òun ni pé kí àṣà wa ìṣe wa àti èdè Yorùbá pàápàá kí ó má bàa parun. ẹ ṣe púpọ̀. Gbajúmọ̀ òṣèré òun lètò ètò ní Gbajúmọ̀ òṣèré. abala tí mo mọ̀ pé ẹ tún nífẹ̀ẹ́ sí òun ló tún kàn yín nísìn. abala ò tí tàn. abala pọ̀ lóríṣiríṣi. ó dẹ ẹ tó jẹ́ àtúgbẹ́jẹ́ ń jókòó dáadáa. ẹ ní ìgbà tẹ máa ṣàlàyé ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní pé orin kíkọ èmi dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó máa kọrin tí ò ní ti ijó bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ abala ijó òun ló kàn báyìí Gbajúmọ̀ ń jó là ń pe abala yìí. ẹ wá jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín. mo ń gbọ́ o. ṣe rí gbogbo àwọn àlejò tó ti wá sí orí ètò Gbajúmọ̀ òṣèré yìí pátá àwọn tó ń wò wá nílé wọn lè jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí kò sí ìtò láàmínú wọn rí. inú ijó. bẹ́ẹ̀ ni. ìtajó wọlé lẹ́ǹkan tí bàbá mi sàn ní àdè ìtajó wọlé lẹ́ǹkan ṣé o làmí ni. ṣé pé ẹ gbà. mi gbà o. ẹ jọ ẹ bá ń gbóhùn sókè lọ́hùn.
ṣe gbà bẹ́ẹ̀ gbà. ẹ̀yin náà níjó tí èmi náà mọjó. ọmọ Ádámọ̀ ọmọ Éfà. ó ti di bẹ́ẹ̀. ó dá orin tá a wá jó tán sí nísìn talent tó kọ àti pé kí ni àkọlé àwo yẹn. èyà bàbá mi ló ní bàbá mi King Sunny Adé àwọn ọkùnrin yẹn àkọlé eré yẹn kí ni mo ṣe fẹ́ sọ́nà èmi ò mi rántí àkọlé eré ṣùgbọ́n bàbá mi ló ní. rántí àkọlé eré orin tí bàbá yín kọ. ṣé bàbá ń wò ó ọ máa ń wo Gbajúmọ̀ òṣèré gbà gbogbo. àwọn náà mọ̀ wípé mo ti jó fún wọn rí tó mi mọ̀. ó dà ẹ gba ẹni tó kọ orin yẹn àkọlé àwo orin yẹn òun ni wọ́n pè ní Old Wine 2. ó dà bàbá mi ẹ túbọ̀ máa tẹ̀síwájú ayọ̀. kẹ́ tó wá máa lọ ní àwọn ẹ̀bùn fún yín o láti iléeṣẹ́ Gbajúmọ̀ òṣèré àti ọ̀dọ̀ olóòtú àgbà tí gbogbo àwa pátápátá tá a wà níbí ìpátá a ní ká fún yín ní ẹ̀bùn yẹn. Gèlè wà níbẹ̀ láti iléeṣẹ́ Iya Mamaika ìsọ̀ tí wọ́n wà ní number 1 Òkè Court yẹn ní Kòsọ́kọ́ nílùú Èkó. Aṣọ wà níbẹ̀ ìyẹn lace láti ọ̀dọ̀ Tommy Fabrics ìsọ̀ tí wọ́n wà ní number 68 Akànní Street ìyẹn ní off Nnamdi Azikiwe ní ìlú Èkó. bẹ́ẹ̀ náà ṣe wá rí eléyìí láti ọ̀dọ̀ Dúpẹ́ Cosmetics ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Alhaja Shine ìsọ̀ wọn wà ní number 78 Nnamdi Azikiwe Street yẹn nílùú Èkó. Ìpara oríṣiríṣi òun ni wọ́n kó síbẹ̀. Wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín pé nígbàkigbà tẹ́ bá wá sórí ètò Gbajúmọ̀ òṣèré ńkọ́ ká fún yín ní ẹ̀bùn yẹn kò wá tán síbẹ̀. ṣe rí eléyìí láti iléeṣẹ́ Yoyo Bitters àwọn tí gbogbo èèyàn mọ̀ sí Ablat Nigeria Limited wọ́n ní pé ká fún yín ní ìyẹn. Yoyo Bitters ló wà níbẹ̀. Yoyo Bitters a máa fọ ẹ̀jẹ̀ ara mọ́ a máa fọ inú a máa jẹ́ kí ara ṣe kíni kó jí péré. Ó yá ní ṣókí ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn yìí. ẹ̀yẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Yoyo mi lè dárúkọ gbogbo wọn náà o torí èmi náà mú gbogbo iléeṣẹ́ tó fún mi lẹ́bùn yìí ọwọ́ yín á máa ròkè o iléeṣẹ́ yín ò ní jóná o ẹ máa rí èrè jẹ o nítorí pé nínú èrè náà lẹ ti ń fún àwa náà ẹ ní ṣòwò ṣọ́ọ̀tì ní agbára Ọlọ́run. kí lẹ wá ní sọ fún àwọn olólùfẹ́ yín nílé kẹ́ tó máa lọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo kí yín lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run Elédùmarè á máa dúró tì yín o ànífẹ́nikẹ́ni ṣàwátì inú wa àwa tẹ́ ń rí náà Ọlọ́run Elédùmarè kò ní kánjú pè wá sọ́hùn báyìí ẹ̀yin náà Ọlọ́run ò ní kánjú pè yín nǹkan rere la máa gbélé ayé wa ṣe mo nífẹ̀ẹ́ yín púpọ̀ ẹ túbọ̀ máa fi àdúrà ràn èmi náà lọ́wọ́ èmi náà ń fàdúrà ràn yín náà lọ́wọ́ ńlé ẹ fi àdúrà ràn mí lọ́wọ́ wípé kí Ọlọ́run tó bá máa fún mi lóore ọ̀fẹ́ sí Ọlọ́run á fẹ́ yín náà lóore ọ̀fẹ́. ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ Gbajúmọ̀ òṣèré àkókò tí wá tó báyìí fún èmi gan láti wá máa dágbére fún yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nígbà gbogbo èmi ẹ máa ní pé sìmí títí ń kọ̀ òun láwo sìmí títí sìmí jìnà ń láwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere. Àdúrà tèmi Adédoyin sí yín òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa. ṣé rí ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí lénìí pẹ̀lú àṣẹ Èdùmarè òun náà ni màá tún bá yín láyọ̀.